Wa alaikum assalam wa barakatuh. Kí ni àwa ṣe ń bí lẹ́ni sá? Àwa ṣe àjọyọ̀ ni. Àwa ṣe àjọyọ̀ fún bàbá wa Sheikh Muhyideen Ajani Bello tí gbogbo àwa ìjọ Nahibul Ameer tí a fi wọ́n ṣe Sultoonul Waa'seen ní gbogbo South West Nigeria. Bàbá yìí ó mẹ́rìtì ẹ̀ púpọ̀ nítorí wọ́n ní ayọ̀ ọkàn, wọ́n bẹ̀rù Ọlọ́run, wọ́n dẹ̀ ń sọ òdodo ọ̀rọ̀. Ẹni bá ti ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ti tán. Òdodo ọ̀rọ̀ gan ló ń jẹ́ káyé bàjẹ́, ayọ̀ ọkàn ló ń jẹ́ káyé bàjẹ́, àìbẹ̀rù Ọlọ́run ló ń ba ayé jẹ́. Bàbá yìí láyọ̀ ọkàn, wọ́n níbẹ̀rù Ọlọ́run, wọ́n dẹ̀ ní nǹkan tá à ń pè ní òdodo, wọ́n sọ òdodo. Àwọn ní gbogbo àwa tá a jẹ́ oníwàásí ní South Western State of Nigeria, àwa parapọ̀ àfi bàbá wa Sheikh Muhyideen Ajani Bello àfi wọ́n jẹ́ Sultoonul Waa'seen. Ẹni lé ní àwọn ìjọba wà ń bí, àwọn afọbajẹ́ wà ń bí, àwọn ẹjọ́ mùsùlùmí káàkiri jẹjẹwíyà Jamdas Ansaru gbogbo wọn lọ́pọ̀ ń bí láti lè wá ṣẹ̀yẹ fún bàbá wa Sheikh Ajani Muhyideen Bello nítorí wípé oyè tá fi wọ́n jẹ yìí wọ́n á máa túnbọ̀ máa gbé Islam ga sí. àwa náà kọ́ a sì máa rí wọn gẹ́gẹ́ bí aṣíwájú, a sì máa tẹ̀lé wọn ní ìwà àti ní ìṣe àti ní ọ̀rọ̀ sísọ. Kí ló orúkọ yín sá? Orúkọ mi ni Prof Abdul Kabir Olawale Paramole from Lagos State University and Chief Missioner Delaware in Nigeria and overseas. Èmi ni Nahibul Ameer General of Nahibul Ameer in Nigeria. Ìmọ̀ràn wọlé wá ní fún àwọn àfà àtàwọn tí wọ́n kàwé tó ń jà àfà tí wọ́n kàwé, ọ̀rọ̀ wọlé ní fún wọn. Ìmọ̀ràn tí mo ní fún àwọn àtàjẹ́ àfà àtàlọ́lẹ̀ kéwù ta kàwé, òun náà ni pé ìmọ̀ wa yẹn ẹ jẹ́ ká fi tú ẹ̀sìn ṣe, ìmọ̀ wa yẹn ẹ jẹ́ ká fi gbá àwọn èèyàn ga, ìmọ̀ wa yẹn ẹ jẹ́ ká fi ṣe ẹ̀tọ́ sínú ìlú láwọn nǹkan tó máa ń jẹ́ kí ìlú dáa. Ká fi ìmọ̀ wa fi sọ òótọ́ ọ̀rọ̀ fáwọn ìjọba, ká fi sọ òótọ́ ọ̀rọ̀ fáwọn aráàlú, káwa náà dẹ̀ tẹ̀lé òótọ́ ọ̀rọ̀ tá a bá sọ, torí pé ọ̀tọ̀ ni kéèyàn sọ̀rọ̀, ọ̀tọ̀ ni kéèyàn tẹ̀lé ọ̀rọ̀ tí ó ń sọ. Ìmọ̀ ó yẹ kó máa gbé èèyàn ga ni, kò yẹ kó máa bà yàn jẹ́. Ìmọ̀ ó yẹ kó máa túlù ṣe ni, kò yẹ kó máa bà ìlú jẹ́. Ìmọ̀ràn mi nìyẹn fún gbogbo àwa tí a jẹ́ àfà akéwú tatúkéwé. Salamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Shukran jazilan wa shukran. Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.